gbọ́dọ̀ sọ àṣà àbáláyé àwọn òbí ẹ̀ nù tí ìbá ṣe irú ẹ̀yin tẹ́ ń gbé lárugẹ yìí àṣà ti fẹ́ parẹ́. Èdè Yorùbá sísọ gan àwọn nǹkan tí ẹ fẹ́ bí wọ́n fẹ́ nígbàgbọ́ pé béèyàn bá máa sọ garaga tí ó bá máa sọ òyìnbó ó dàbí pé kò tiẹ̀ ka ìwé kò dẹ̀ kó rí bẹ́ẹ̀. Èdè yìí lẹ́wà púpọ̀ kò sì gbọ́dọ̀ parẹ́. Lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń gbé àṣà lárugẹ ni a tún fi rí nǹkan dé bá bí ó bá rí bẹ́ẹ̀ àwọn ọmọ wa ò tiẹ̀ ní mọ ibi tá a ti bẹ̀rẹ̀ àti ibi tá a ń lọ. So ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ ṣe púpọ̀. Ẹ dàgbé ìbéèrè kan mo fẹ́ bi yín. Téèyàn bá ń ṣiṣẹ́ ìjọba tó ṣe dé àyè kan ó ti dẹran kó fi ẹ̀yìn tì. Kí ló kàn tàbí kí ni ó yẹ kí ó kàn kéèyàn mọ̀ pé ó kàn lẹ́yìn ìgbà tí òun bá fẹ̀yìn tì ní ẹnu iṣẹ́ ìjọba? Bó ló ṣe yẹ kéèyàn ó ṣe ìgbáradì sílẹ̀ fún? Ìjọ téèyàn bá ti gbaṣẹ́ ni wọ́n ti kọ sí orí lẹ́tà iye ọdún téèyàn ó lò. Ó túmọ̀ sí pé ọjọ́ téèyàn ti gbaṣẹ́ yẹn lè ó ti máa gbáradì fún ọjọ́ tí ó fi ṣẹ́ yẹn sílẹ̀. Kò gbọ́dọ̀ ku ọdún 4, 5, 6 kéèyàn wá sọ pé mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa gbáradì yóò ti fẹ́ létí ńgbà yẹn. Àmẹ́ni tí bá ti ń gbáradì láti bẹ̀rẹ̀ kò ní bá lójijì tó bá sì fẹ̀yìntì yóò fẹ̀yìntì lé nǹkan. Ní téèyàn bá dẹ̀ fẹ́ máa ṣe ó ti yẹ kó máa ṣe ńgbà tó wà lẹ́nu iṣẹ́ débi pé tó bá fẹ̀yìntì ó kàn ra bọ́ọ̀bẹ̀ níbi ẹni pọ́ kàn ra step aside kò ní dàbẹ́ ẹni pọ́ ṣẹ̀ṣẹ̀ lọ bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ lọ tún gbé tó bá gbé ìgbékúgbé ní ògbé kò lè rọrùn nítorí pé tí wọ́n bá mọ̀yàn mọ̀ èyí ṣàdédé gbayì lẹ́nu ẹ̀. So kéèyàn ti máa fi nǹkan yẹn kọ́ra díẹ̀ kó tó di pé ńgbà tó bá rìtáyà. Irú àwa ń sìn ẹ̀kọ́ kọ́ máa ń rí ọ lẹ́sìn là ń ṣe ńgbà yẹn ńgbà tó yá tó kù díẹ̀ asọ́di iléèwé bá a ṣe kúrò lẹ́nu ìṣèjọba ń sìn àkànbọ́ sí àmójútó iléèwé tara aládàáni tiwa ni tí èdè sọ̀nà kan tí èsọ̀nà méjì. So kò dàbí ẹni pé a rìtáyà náà púpọ̀ a rìtáyà ní tìjọba a bọ́ sí orí tara tiwa. Ìyàtọ̀ bẹ̀ ni pé kò sí ẹnìkan ń bọ̀ lókè ẹnìkan ń bọ̀ nílẹ̀ mọ́ ayọ̀ kan wà lórí ẹ̀ nítorí pé tiwa nìyẹn. So ìgbáradì yẹn ṣe pàtàkì tó bá ti kù díẹ̀ tàbí kéèyàn tiẹ̀ tó fi iṣẹ́ yẹn sílẹ̀ ní tó péjú nìyẹn. Ẹ ṣe àdúpẹ́. Ẹ bá wa ṣàdúrà fún ẹ bá gbàdúrà fún ẹgbẹ́ Tiwa Làṣà. Àdúrà mi fún ẹgbẹ́ Tiwa Làṣà ni pé kò ní rẹ̀ yín. Àmín o. Ọlọ́run yóò fi okun kún okun yín. Ẹ̀yin tí ẹ̀ ń kéde àṣà wa fún aráyé Ọlọ́run nífẹ̀ẹ́ yín náà pamọ́. Àkókò tí àǹfààní ẹ bá wá dé òun ò ní wá yín tì. Ẹ kú iṣẹ́ takuntakun iṣẹ́ gidi lẹ́ ń ṣe. Ẹ ṣeun ẹ̀yin aráalé ẹ ṣe púpọ̀ o ẹ ṣe àdúpẹ́ sà. Yes sir.